afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó nínú ọlọ́wọ́n ọba mi ni wà láàyè mẹ́wàá ìjìnlẹ̀ fẹ́ tó fara tì bí òkè mímọ́ ọlọ́wọ́n ọba mi tó pé nínú gbogbo ọba tí ò lábàwọ́n ọba tí ò léèrí ọba tí ò lẹ́gbìn ìbà lónìí o ọba tó pèrègede nínú gbogbo ọba tó tẹ̀wọ̀n jùlọ ọba tó rúkọ rẹ̀ la gbogbo ayé já ọba tẹ̀dá ayé kan lè bá fi gàgbàgà ọba tí ò ní bẹ̀bẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ ẹni ọba tí gbogbo ayé ń sábà lọ rè gbà nǹkan lọ́wọ́ rẹ̀ títí ń fúnni ní nǹkan láì gba rìbá láì gba bẹ̀tẹ́lẹ̀ láì gba nǹkan kan lọ́wọ́ ẹni ó mọ̀ ṣe ẹlẹ́dàá tiwa o àgbà aláṣẹ tó pàṣẹ la gbogbo ìlú já ohun tó bá fẹ́ ló ṣe ọlọ́run ọba mi ẹ̀dá kan sì tó sọ pé kí ó dé tó fi ṣe bẹ́ẹ̀ ìbà lónìí o torí rẹ̀ mo mọ̀ sí fìlà tó gbéraga mọ́ gbéraga tó sì règún mọ́ sì règún ìbà lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ náà la tún kí gbogbo olólùfẹ́ wa pé tó ṣe dáadáa la jí àkó ojúmọ́ o ọ̀pọ̀ lájọ sùn lálẹ́ àná tó wù wọ́n káwọn náà gbápá gbẹ́sẹ̀ bíi tiwa láàárọ̀ tòní ṣùgbọ́n tó jẹ́ pé kábọ̀dàrà àti sábàbí kò fa ìgbà fẹ́ lòmíì àwa tọ́lọ́run bá mi yọ̀ǹda fún kàmọ́ ìyẹn ọlọ́run lóko aláṣẹ àtòlùdarí kan ní Tunga the senior labourer kudos to you ẹ̀kú ojúmọ́ sáà o tó ìṣùnbẹ̀lẹ́bẹ̀ di bùkátà àfàgbà òkò gan tàjọbọ̀ ó di bùkátà àfúní àgbàdo tọ̀dọ̀mọ̀ ó di bùkátà àfẹlẹ́kọ̀ èmi délé ayé báyìí mo di bùkátà ọlọ́run ọlákì tán adégòkè lórúkọ ti tèmi ìjìnlẹ̀ inú ìròyìn apá kìíní ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lórúkọ rẹ̀ ọlọ́run ọ̀gá ògo ẹ̀yẹ mi ò fapá kan fò according to kádàrá action. bẹ́ẹ̀ni bí ọ̀yẹ̀ bá ká kó lójú ọjọ́ bẹ́ẹ̀ ni gbogbo amọ́lẹ̀ kòtòkò ojú òní kan ṣe kó má là láṣẹ Èdùmàrè. èmi ti ṣe ọjọ́bọ̀ gbogbo olùwà pátákó tó lọ yóò bọ̀ láṣẹ Èdùmàrè. ilé afẹ́kọ̀ọ́ akú ojúmọ́ bákan náà káàárọ̀ lóògùn yóò tẹ̀wọ́ ti láǹfààní láti máa bọ́kàn ní Tungba 100.9 FM ọláyẹmí àkàndé lórúkọ mi ẹ káàbọ̀ sábàlá àkọ́kọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó ìrìn àjọṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí àti tarabodò réwà gbọ́dọ̀ polongo pariwo tútù according to kádàrá Daily Independent lórúkọ ìwé ìròyìn tó wà níwájú tèmi láàárọ̀. ìwé ìròyìn Vanguard náà wájú olówóró tòní. ẹ wò ó bàbá gbàgbà ló mẹ́lẹ́jú ìwé kínní ìwé ìròyìn Daily Independent tó wà níwájú mi níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ àkànṣe tó dàbí ẹni wípé àwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè tí wọ́n ṣe ní ìfojúsùn ìrìn àjò ọdún 2021 sí ọdún 2025 wọ́n wo iye owó tó jẹ́ wípé a nílò lórílẹ̀‐èdè Nàìjíríà sẹ́ẹ̀ fún owó lọ́lọ́kan òjọ̀kan tí a mọ̀ sí budget owó fún ètò ìṣúná ní àárín ọdún 2021 sí ọdún 2025 lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní yóò mọ̀ lọ bí ọ̀ọ́dúnrún tírílíọ̀nù ó lé ní 350 trillion naira gẹ́gẹ́ bí ohun tí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n ń sọ. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìjọba àpapọ̀ wọ́n ti sọ di mímọ̀ wípé bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá àwọn máa bẹ̀rẹ̀ sí ní fòfin de ẹnikẹ́ni tó bá ti ní ẹ̀rí pé òun ti gba abẹ́rẹ́ àjẹsára tó jẹ́ òṣìṣẹ́ ìjọba láti wọlé iṣẹ́ èkéyìí nílé iṣẹ́ ìjọba bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí. tó gbàgbàgbà ló ń bẹ lójú ìwé kínní ìwé ìròyìn Daily Independent tó wà níwájú mi láàárọ̀ yìí nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin wọ́n ń jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n ń rọ ìjọba pé ẹ wò ó ẹ jẹ́ ká dín owó tí ó jẹ́ bá a ṣe ń yá owó lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ gbọ̀njú láti máa dínkù ká sì mọ bá a ṣe máa ná owó nínú ìpàdé wọn lánàá ló ti wáyé o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní òkè téńté ló wà òjòjò ń ṣògùn arógún òle inú àmọ́ tí Sunday Igboho wọ́n ní ìlera rẹ̀ wọ́n ní kò gbéra tó ó ti wà níbi táwọn ti lọ ń ṣe ìtọ́jú rẹ̀ níbo ìyẹn nílé ìwòsàn kan tó wà ní Kòtónú tá a sọ bẹ́ẹ̀ agbẹjọ́rò fún tó wà ní Ìbàdàn ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. bákan náà ní ojú ìwé keje ìwé ìròyìn Daily Independent tó wà níwájú mi láàárọ̀ tòní ni wọ́n ti ń jẹ́ kó rí mọ̀ pé gómìnà ọ̀kan pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ gómìnà tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà gómìnà Uzodinma ló ń jẹ́ kó di mímọ̀ pé ẹ wo àwọn bẹ̀bẹ̀ ni o tó bẹ̀ sí ra wẹ̀bẹ̀ pé ẹ jọ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà àwọn nílò ìpínlẹ̀ fún ìpínlẹ̀ tí àwọn ti ní ẹ fáwọn ní ìpínlẹ̀ sí we need more states. iná àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àwọn lẹ́nu lọ́rọ̀ lọ́lọ́kan òjọ̀kan àní lórí wípé sẹ́ẹ̀ bàbá ṣe ń tẹ̀ka fẹ́ máa rí sí ìdìbò lẹ́yìn òsọ́kà lórí ẹ̀rọ tá a sọ bẹ́ẹ̀
àwọn alẹ́ lọ́rọ̀ lọ́kùn òjọ̀kan wọn ni ẹ̀wò ààrẹ Muhammadu Buhari ẹ bọ̀wọ́lù sọ̀dọ̀fin àní àtúgbéyẹ̀wò fi ọ̀hún táwọn ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n ṣe ẹ sọ̀dọ̀fin láti ṣe kíni gbogbo ẹ̀ lákàtí ti gbọ̀yìn FVC ní tiwa. nínú ìròyìn Daily Independent ló wà láàárọ̀ ti tòun níbi tá ti ń jẹ́ kó dímọ̀ pé aya ààrẹ Muhammadu Buhari yẹn arábìnrin Aisha Buhari ló bẹ̀rẹ̀ sí í jẹ́ kó dímọ̀ pé ló ń gbìyànjú láti sọ pé ẹ wo òun nílò àjọṣepọ̀ tó mọ́yẹ́ lórí láàárín àwọn oníròyìn pẹ̀lú àwọn ìyàwó gómìnà àwọn ìyàwó adarí gbogbo lọ́lọ́kan òjọ̀kan kí ìtẹ̀síwájú kó lè dé bá orílẹ̀-èdè Nàìjíríà ni o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà èsì pẹ́kítọ̀ bàbá wọn ni ẹ wò àwọn ti ṣàgbékalẹ̀ ètò lọ́lọ́kan òjọ̀kan kódà àwọn ti ṣàgbékalẹ̀ àwọn tó jẹ́ pé yóò lè mú kí ètò ìdìbò ìpínlẹ̀ Anambra kó lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀. lórí ìpínlẹ̀ Anambra tó mẹ́nubà níwájú ti tèmi láàárọ̀ ti tòní o nínú ìròyìn Daily Independent ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹni tí ó jẹ́ igbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Anambra wípé ṣe ló di gbádàgbọ́n rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APGA tó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress bẹ́ẹ̀ tó lọ rí bá ààrẹ Muhammadu Buhari o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní àníṣe lórí ìgbésẹ̀ táwọn iléègbèmọ̀ aṣòfin àgbà tí wọ́n gbé lórí àníṣe èsì ìdìbò lẹ́yìn òsọ́ka bàbá ti ṣe ń tẹ̀kásẹ̀ káwọn èèyàn máa fojú rí kedere ẹ wo àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti gbóṣùbà ara bàdẹ̀ kàǹkà fáwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà bọ̀ ṣùgbọ́n ó yéè wọ́n tàbùkù ta ni yéè ẹgbẹ́ òṣèlú PDP kí ló fà á gbogbo ẹ̀ lánàá ń bẹ̀ ẹ bá gbé kúrò bẹ́ẹ̀ ẹ fèsì ti wà. lọ́wọ́lọ́wọ́ ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta náà ń jẹ́ kó di mímọ̀ pé núfo àyàfo ní ọ̀pọ̀lọpọ̀ wà níbẹ̀ báyìí o látàrí àkọlù tí àwọn darandaran kódà wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ ni wọ́n ní àwọn Fúlàní wọ́n daran jẹ oko gbàgùdà yẹn oko ẹ̀gẹ́ oko pákí àwọn ènìyàn wọ́n sì bàjẹ́ yànmọ́ tó jẹ́ pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi dá ẹran màálù wọ́n dáwọ́ oko lóko tí wọ́n sì bà nǹkan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí ó bù dànù. bùkátà ọlọ́run o nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní àwọn obìnrin ìpínlẹ̀ Rivers wọ́n máa jáde fẹ̀hónú wọn látàrí kíni àní bí àwọn adẹ́ranjẹ bó ṣe yàwó oko wọn. ó ní agbára o nínú ìwé ìròyìn Daily Independent náà tó wà lọ́wọ́ mi láàárọ̀ ti tò níbẹ̀ náà ni tí ó jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin àgbà alàgbà Lawal ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé wọ́n tún pàdé ọ̀rẹ́dà wọ́n tún tún òfin ìmí ìgbékalẹ̀ lórí ọ̀rọ̀ ipò adarí ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tá a mọ̀ sí House of Senate ní pàtàkì jùlọ lórí àwọn ìgbìmọ̀ wọ́n gbé òfin tuntun kalẹ̀ o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tọ̀nà ilé-ẹjọ́ májísírèètì kan rèé nípínlẹ̀ Èkó ó mà tàrí arákùnrin kan sí ẹ̀wọ̀n ọdún oṣù 6 látàrí pé kíni wọ́n ní ó tàbùkù àwọn òṣìṣẹ́ iná yẹn ní ìpínlẹ̀ Èkó electricity staff. bẹ́ẹ̀ni ó tàbùkù wọn. ẹlẹ́dàá o wọ́n bá fi náà gbé wọ́n fi náà ṣọ̀kì ẹ̀ ó lágbára o. nínú wọn tó wà lára ti tò ní Daily Independent tó wà níwájú mi o níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé gómìnà wa ní àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó wípé ó ṣaṣọ lójú eegun ilé tuntun àṣàrà ní agbègbè Lẹ́kì àwọn ilé tó ń lọ bí 100 wọ́n ṣaṣọ lójú rẹ̀ àná lè yọ. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó ti béèrè fún àjọṣepọ̀ tó dánmọ́ràn láàrin àwọn òṣìṣẹ́ ológun orí omi láti gbógun ti ọ̀pọ̀ ìwà jàǹdùkú tó wáyé láwọn agbègbè tó jẹ́ pé àwọn tó wà ní agbègbè etí odò lọ́lọ́kọ̀ọ́jọ̀kan nípínlẹ̀ Ògùn láti dẹ́kun rẹ̀ ẹ wo òṣìṣẹ́ ọmọ ogun orí omi ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ táwọn sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. ìlú tí olófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ ìlú tí òfin bá ti wà bá ẹ̀ṣẹ̀ ń bẹ́ ń bẹ́ mùgbẹ̀mùgbẹ̀ o jẹ́jẹ́ mọ̀ pé ẹni tí ó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ebonyi Alàgbà Umahi olóúnjẹ́ kó di mọ̀ pé wo gbogbo ẹ̀dá tó bá ti gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ní ìpínlẹ̀ náà báyìí wọ́n ní pé ìjìyà tó gbópọn ń bẹ lábẹ́ òfin fúnru wọn o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lórí owó tíkẹ́ẹ̀tì táwọn òṣìṣẹ́ onímọ́tò tí wọ́n gbà NURTW rìtíánì lánàá yìí wọ́n ní ọgbójú wo ara wọn kódà
èèyàn márùndínlógún lọ ni wọ́n sì ṣe wọ́n ní ìfarapa nínú ìkọlù ọ̀hún níbo ìpínlẹ̀ èkó yìí náà ni o apá abo gbogbo ẹ̀ lásán fún yín ẹ̀fíìsì ti wà. látàrí ayẹyẹ ọjọ́ àwọn olùkọ́ ní ètò jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà àwọn ò fi ṣeré ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀kan pàtàkì lára àwọn adarí iléèwé tá a mọ̀ sí principal ló ń jẹ́ kó di mímọ̀ pé tó láti àkókò yìí lọ́sẹ̀ o àwọn ṣetán láti fi ara wọn jì gẹ́gẹ́ bí olùkọ́ láti darapọ̀ mọ́ ìjọba láti ṣe àtúnṣe nípa ọ̀rọ̀ ìlú kí ohun gbogbo kó lè máa tẹ̀síwájú ta ló sọ bẹ́ẹ̀ nínú wọn ẹ má yí kúrò nítùngbà á yànnà náà láàárọ̀ tòní. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lórí ẹ̀sùn ìpànìyàn kan rèé àwọn tó jẹ́ wípé wọ́n rí sí ìdàgbàsókè lórí ọ̀rọ̀ dúkìá wọn ni ẹ wo àwọn máa ṣe ìfẹ̀hónúhàn lọ sódù iléeṣẹ́ ọlọ́pàá látàrí kí ni sẹ́ẹ̀ àní ẹ̀sùn ìpànìyàn lè jẹ́ pé ọ́fì kọ́ta ni ẹ̀yìn tẹ́tílẹ̀ pọ̀ gbogbo ẹ̀rákàsí ti gbọ́ yín ẹ̀fẹ́sì ń tiwa. àwọn tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa àkóbá tó jẹ́ wípé àwọn iléeṣẹ́ tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn gbogbo àlòkù tí wọ́n bá lò bí òróró bí epo lọ́lọ́kan òjọ̀kan wọ́n jẹ́ pé ní mímọ̀ pé àwọn ṣetán báyìí o láti gbégbóná pẹ̀lú àwọn onílé iṣẹ́ kan tí wọ́n máa ń ṣe ike ní agbègbè kan tó pè ní costa látàrí bí wọ́n ṣe ń ṣe tí ò bá àgọ́ ara ìdá tí ò bá mu àti pé gbogbo ìṣesí ìwàsí wọn sí àwọn ènìyàn agbègbè ọ̀hún kọ́ ó kù díẹ̀ káàtó. nínú àkórí ìròyìn èyí tó jáde lówùúrọ̀ tóní àníṣe lórí òfin tó ní ṣe pẹ̀lú tó tako ìdárayá ìta bá ń gbá kí oṣù kẹwàá èkó tó parí ó máa wà níwájú láwọn ọmọ iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo ni ò tá a sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Edo Obaseki ló sọ bẹ́ẹ̀ lówùúrọ̀ tòní. nínú ìwé ìròyìn ló wà láàárọ̀ ti tòní o níbi tí ọ̀kan lára àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ti ń jẹ́ kó di mímọ̀ pé tó àkànṣe iṣẹ́ tí àwọn ti pinnu pé àwọn ò ṣe sẹ́ wọ́n ní kò sí ṣíṣe kò sáì ṣe ṣíṣe làwọn ò ṣe o káwọn aráàlú mọ̀ rò pé bóyá wọ́n ń ta wọn tálẹ́ni tó sọ bẹ́ẹ̀ alàgbà wọn náà ni. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tóní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari fún àtúntẹ̀wọ̀gbọ̀n tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Anambra sínú ẹgbẹ́ òṣèlú APC pé ẹ máa wọlé káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC. bẹ́ẹ̀kùn ní bá jẹ́ orí àsìmọ́ yá àtọ́kùn jẹ́jẹ́ mọ̀ wípé àwọn àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé tó pẹ̀lú agbára lọ́wọ́n ọba àwọn ò rí pé àwọn polongo rẹ fún gbogbo ìṣẹ̀dá láyé pé èèyàn ní ọ́ àwọn ò rí wípé o tó jáwé olúborí bó bá tó rìnrìn àjò lẹ́ẹ̀kejì àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sọ fún gómìnà wọn Oyètọ́lá bẹ́ẹ̀ ọmọlúàbí nìwọ. nínú àkòrí ìròyìn èyí tó jáde lówùúrọ̀ tóní wọ́n ní bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe lè gbógun ti àní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọn ò ṣàṣeyọrí nílẹ̀ tó pé wọ́n kọ̀ kúrò nílé ẹ̀kọ́ ọ̀nà àbáyọ rèé láti fi yanjú rẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ ààrẹ ìyẹn fún àjọ kan òun ló sọ bẹ́ẹ̀ ìyẹn lówùúrọ̀ tóní gbogbo ẹ̀ lákàtí tí gbọ̀nyìn o ẹ̀fíìsì ní tiwa. tó kó tó nípa dé òkè lọ́hùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ń jẹ́ kó ní mímọ̀ pé gbogbo òṣìṣẹ́ ìjọba tó bá kùnà láti gba abẹ́rẹ́ ìyẹn vaccine láti dènà àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní irú wọn ń kọ́ ó dàbí ẹni wípé wọ́n ó fi iṣẹ́ sílẹ̀ ni o wọ́n ó pàdánù iṣẹ́ wọn. ẹ mẹ́lẹ̀ kó tó di pé adé òkè lọ́hùn ẹ wò ó náà kò níròyìn tó tún jáde lówùúrọ̀ tóní ìjọba ìpínlẹ̀ Èkó ti gbóṣùbà kárí láyé fún ilé ẹ̀kọ́ márùndínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ tìjọba àti ti aládàáni pèsè ẹ pé àwọn tó ń pa òfin àti ìlànà COVID-19 mọ́ ni ẹ wò ọ̀gá ni ẹ ṣe gúdùgúdù méje òun yáàyà mẹ́fà akóròyìn tó jáde lówùúrọ̀ tòní lẹ́tí máa bá pàdé ní ẹnu ìròyìn Vanguard bùkátà ọlọ́run ò jáde lókè lọ́hùn dábàá padà dé àwọn amúlòyìn ọ̀hún lẹ́kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn
jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. Gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbà 100.9 FM lówó tí ò gani lára. Ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbà close ọ̀nàfọwọ́kàn estate ìta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. Tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. Ẹ wá bá wa dòwò pọ̀ káfí tiwa gbé tiyín lárugẹ. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ní Tùǹgbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Agbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kọ́ni Tùǹgbà 100.9 FM FSC ní tiwa. tó ìrìn àjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà rí o ọláìdí àkànní. kátó lọ́rùn làárọ̀ àti débi iṣẹ́ ó ti ṣe lọ tó wà nídìí ẹ̀yìn kábẹ̀tì ní ṣe. kábẹ̀tì ní mọ̀ sí lọ́kọ̀ọ̀kan. èjì. tó ìrìn àjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí lórúkọ ọlọ́run ọ̀gá ògo ojú méjèèjì lèmi ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìwé ìròyìn dédé independent tó wà níwájú mi láàárọ̀ ti tù ní ibi tí àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàkàì ti ń jẹ́ kó dímọ̀ pé bílé bá ti ń kan ilé tí àṣà ń kan àṣẹ á ti mọ̀ pé ìlú ń dàgbà ó ń gbèrú gbòòrò náà nù jẹjẹ mọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ gómìnà tá a ní lórílẹ̀‐èdè yìí lásìkò yìí mo sọ̀rọ̀ nípa sẹ́nitọ́ ó sọ̀dìmọ̀ ẹni lọ tó jẹ́ pé ọlọ́run ọba mi kádàrá rẹ̀ kó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Imo lọ́wọ́lọ́wọ́ òun ló mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tó ń jẹ́ kó di mímọ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ní ìlú Àbújá wípé tó iṣẹ́ tí ọlọ́run ọba mìíràn kó wà ọ̀tọ̀ọ̀tọ̀ ní òkè tọ́lọ́run ọba mìíràn yín lákàtà tí yín náà ní kẹ́ ẹ máa bu àṣẹ kẹ́ ẹ máa pàṣẹ wàá kẹ́ ẹ sì máa lù ú lóǹtẹ̀ gbìgbìgbì wọ́n ní pé kinní kan làwọn ń fẹ́ o tó jẹ́ wípé yóò sì ṣe àwọn ní àǹfààní ní agbègbè àwọn o wípé lásìkò tí àwọn wà lórí àlééfà táwọn ronú kan kinní ọ̀hún ń kọ́ bí ẹ bá lè ṣe fáwọn inú àwọn ó sì dùn nítorí pé ọba tó jẹ́ tí ìlú tòrò olórúkọ èyí tó sì jẹ́ tí ìlú sì lálàáfíà tó ń tẹ̀síwájú wọn ò ní gbàgbé rẹ̀ náà bákan náà láéláé o ǹjẹ́ kíníkíní ọ̀hún tó jẹ̀bi ẹni pé ó kù sọ̀dímà tó ń béèrè lọ́wọ́ àwọn ìjọ ló ń béèrè lọ́wọ́ àwọn aláṣẹ ìlú oúnjẹ kò di mímọ̀ pé ní agbègbè gúúsù ìlà oòrùn tá a mọ̀ sí south east ó ní pé ká má tanra wa jẹ ṣé kìí ṣe pé ọ̀rọ̀ ìyànjẹ́ ń bẹ nínú bí wọ́n ṣe pé ìpínlẹ̀ ń bẹ ṣáá ó nítorí náà ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti kan ilé àṣẹ ti kan àṣẹ ìlú ṣe bẹ́ẹ̀ ó ń dàgbà ń gbèrú ṣùgbọ́n síbẹ̀ náà lábẹ́ ìṣàkóso ìpínlẹ̀ mélòó làwọn ti ń ṣe làwọn ti gbé ń dún kelúkelú torí náà àwọn fẹ́ kí wọ́n bá wọn fẹ́ díẹ̀ sí o àwọn fẹ́ kí wọ́n fi ìpínlẹ̀ kún ìpínlẹ̀ tí àwọn ní apá ara gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jẹ́ kí ìpínlẹ̀ àwọn kó kún níye lórí jù bẹ́ẹ̀ lọ nítorí pé ìpínlẹ̀ tí àwọn ní báyìí kò ká àwọn mọ́ ó yẹ kí ìpínlẹ̀ tó bẹ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí táàmù sí south east kó jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ohun tí àwọn ń fẹ́ àwọn mọ̀ pé tó àgbẹ̀ ń gbìyànjú ni ọlọ́run ọba mi ní mú iṣu ta o àwọn ń gbìyànjú láti sọ ọ̀rọ̀ yìí nítorí pé tó tọ́ ni àwọn ń béèrè fún bẹ́ẹ̀ sì rèé tí wọ́n bá lè rin gbogbo agbègbè yìí ká lóòótọ́ dáadáa wọ́n mọ̀ pé ó yẹ kí ìpínlẹ̀ tó ń bẹ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí south east ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ torí náà kí wọ́n yà àjọ àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ìyẹn wọn ẹlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin ààrẹ Muhammadu Buhari gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìlú ẹgbẹ̀jọ ẹgbà ọ̀rọ̀ yìí wò gẹ́gẹ́ bí o ti ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ojú ìwé keje ló wà according to kádàrá Daily Independent lórúkọ ìwé ìròyìn ọ̀hún gangan tí wọ́n ti ń sọ pé àwọn nílò ìpínlẹ̀ fún ìpínlẹ̀ ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà o sẹ́nitọ̀ Hope Uzodinma gangan ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. nínú àkórí ìròyìn tó jáde àìná ìròyìn tó jáde lẹ́kọ̀ọ́ lórọ̀ tòní lójú ìwé kejì ìwé ìròyìn Vanguard tó jáde
lọ́wọ́ sàlẹ̀ gbẹ̀rẹ̀ nìròyìn wà ó ní ìlú àbújá mo gbà lọ níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tọ́jú mọ̀ wípé àwọn ti tán o láti fi òfin de gbogbo àwọn òṣìṣẹ́ èyíkéyìí tó bá kọ̀ láti gba abẹ́rẹ́ àjẹsára tàbí tó bá kọ̀ láti fi ẹ̀rí hàn bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí wípé sẹ́ẹ̀ òun ti gba abẹ́rẹ́ àjẹsára láti dènà ìtànkálẹ̀ àrùn covid-19 òun ẹnikẹ́ni tó bá kọ̀ láti ṣàfihàn rẹ̀ wọ́n náà wọ̀ ní gbẹrúfẹ́ níbẹ̀ láàyè láti wọ ilé iṣẹ́ rẹ̀ ní ìlú àbújá tá a sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ alága ni fáwọn ìgbìmọ̀ tó ń darí àjàkálẹ̀ àrùn nílé iṣẹ́ rẹ̀ nílùú àbújá pẹ̀lú tí ó tún jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà mọ́sánúpọ̀ ọ̀gbẹ́ni bọ́s mustapha òun ló kéde ọ̀rọ̀ yìí nígbà tó jábọ̀ ìròyìn ní ṣókí fún nígbà táwọn ìgbìmọ̀ jábọ̀ lórí ibi tí wọ́n bá iṣẹ́ dé lórí dídènà ìtànkálẹ̀ àrùn covid-19 pẹ̀lú ìṣàkóso pẹ̀lú ọ̀nà tí wọ́n gbà láti fi dènà ìtànkálẹ̀ àrùn ọ̀hún lórílẹ̀-èdè nàìjíríà nílùú àbújá náà ló ti sọ ọ̀rọ̀ ìdí mímọ̀ ó wá sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní ọjọ́ kìíní oṣù kejìlá ni òfin ọ̀hún máa fẹsẹ̀ múlẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀hún ní ìlú àbújá bákan náà ó wá sọ di mímọ̀ ó ní àwọn tó jẹ́ àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tó ṣe pẹ̀lú tilẹ̀ òkèèrè tó yẹ pé wọ́n wọnú iléeṣẹ́ nílùú àbújá ó ní gbogbo pápátá olófin ọ̀hún ló máa dìbìrẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tá a wà yìí ó tẹ̀síwájú náà ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé pé àwọn àkójọpọ̀ àkọsílẹ̀ táwọn ṣe lọ́dọ̀kùn òjọ̀kan láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ó fún wọn pé lóòótọ́ àní abẹ́rẹ́ àjẹsára fún dídènà tọ̀kálẹ̀ àrùn covid-19 táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ìgbà ó ló fún wọn pé lóòótọ́ ni abẹ́rẹ́ àjẹsára gbòógì ọ̀hún ló pèsè ètò ààbò yẹn fáwọn ará ìlú ó láti túbọ̀ fi mú pèsè ààbò dáadáa olóṣèlú làwọn ṣe mú ní ọ̀rọ̀ yàn fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ pé dandan oníkálukú yín ẹ gbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára ọ̀hún ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó gbóṣù bàràmàdà kàkà fún àwọn tó jẹ́ aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba tó rí sí ìrìnàjò ilẹ̀ òkèèrè láti fi dènà ìtànkálẹ̀ àrùn covid-19 láwọn ilẹ̀ òkèèrè táwọn fi òfin dè ó sọ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ó ní bí nǹkan bíi oṣù mélòó sẹ́yìn ó ní orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn fi òfin dè wípé àwọn arìnrìnàjò bẹ̀ wọn ò gbọ́dọ̀ tẹ́kọ̀ létí wọ́n lè dè nàìjíríà látàrí àjàkálẹ̀ àrùn covid-19 ẹnikẹ́ni tí kò bá ti gba abẹ́rẹ́sà tàbí tí àyẹ̀wò rẹ̀ kò bá fún wọn kéde pé lóòótọ́ ni kò ní àjàkálẹ̀ àrùn covid-19 ní báyìí o ẹni tó jẹ́ bọ́sì mustapha ó sọ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ìdàgbàsókè ọ̀kan òjọ̀kan àwòfín àtàwọn iṣẹ́ táwọn ṣe ó ní báyìí àwọn ṣetán láti gbèsè kó lórí àwọn orílẹ̀-èdè kan ní lára wọn ni south africa turkey brazil láti lè gbé ẹsẹ̀ kó lórí òfin táwọn fìdí pé yá ẹ máa wọ orílẹ̀-èdè nàìjíríà mọ́ ṣùgbọ́n ó wá tán wá lólobó wípé united kingdom ìyẹn london lọ́hùn oní tí ó ṣàgbàgbé pé orílẹ̀-èdè nàìjíríà ti fún aláǹfààní pé ẹnikẹ́ni tó bá ti gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ pé kò sóhun bẹ́ẹ̀ ẹ gbá bọ̀ ẹ wọlé kẹ́ máa jáde sí orílẹ̀-èdè kájọ máa ṣe wọlé wọlé láàrin ara wọn ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti gba abẹ́rẹ́ àjẹsára yìí ní àgbà pé òfin ṣì wà lórí rẹ̀ ẹ wò ó fẹ́ ròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kejì ló wà ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ibẹ̀ lẹ́tí máa bá pàdé lọ́wọ́ sàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lápọ̀tún nìrẹ̀ ọ̀hún lúgọ sí lówùúrọ̀ tòní. ọlẹ́bí ẹ̀kànnì kátà ọlọ́run o. kó gbìyànjú èdè àkódé gbìyànjú àṣẹwà. ìgbìyànjú ìṣe bẹ́ẹ̀ lápá tẹ̀mí ó tẹ̀síwájú ojú ìwé keje ni mo sáré wà ìwé ìròyìn Daily Independent nítorí pé alágbẹ̀dẹ mi tó lórí lójú kan. àmì wà bẹ́ẹ̀ ni. ìbámu sọ̀rọ̀ kan tí mo tún rọ́gbọ́n kọ́ láti ṣègbè lẹ́yìn ìròyìn tí mo fẹ́ ka òfin bò náà ṣe sọ. wọ́n ní pé kárìn káyẹ́ pọ̀ báyìí nǹkan. iyẹni. ìpínlẹ̀ Anambra ni mo sáré gbà lọ pápápá kí ló ń tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó fi dé ìlú Àbújá ǹjẹ́ jẹ́ mọ̀ wípé látàrí òwe tí mo pa ṣáájú pé kárìn kápọ̀ yẹni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló gbàdú tí wọ́n ń jó lásìkò yìí tó fi mọ́ ààrẹ wa Muhammadu Buhari wọ́n dagbára sókè wọ́n gbẹ́sẹ̀ àwọn náà jó tàkasúfè nítorí wípé inú wọn tó dùn pé wọ́n lọ́mọ lẹ́yìn sí ni o àdúpẹ́ lọ́wọ́ lẹ́hùn. ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra àwọn kan rojú bẹ́ẹ̀ làwọn apá kan wọ́n ń dunnú pẹ̀lú ààrẹ Muhammadu Buhari látàrí ẹni tí ó jẹ́ gbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ń sọ̀rọ̀ nípa Nkem Okeke tí ó jẹ́ igbákejì gómìnà ti ìpínlẹ̀ Anambra òun ló di gbàdégbàgbọ́n rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance ìyẹn ẹgbẹ́ òṣèlú APGA ìyẹn All Progressives Grand Alliance gẹ́gẹ́ bí ohun tó ń bẹ nínú ìwé ìròyìn ìyẹn ẹgbẹ́ òṣèlú APGA tó lọ rí darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tá a mọ̀ sí APC ìyẹn ẹgbẹ́ òṣèlú tó léwájú lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí o àná òde yìí wọ́n ń jẹ́ kó di mímọ̀ yìí pé wọ́n kì í káàbọ̀ sí lù ti fọ́n ní ìlú Àbújá nígbà tí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí
adélé fún àwọn àjọ ìgbìmọ̀ fìdíhẹ́ ìyẹn ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó sì tún jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Yobe mo sọ̀rọ̀ nípa alàgbà Mai Mala Buni tó jẹ́ pé ó fà á ní ọwọ́ ó fa nkébù kéke ó fà á lọ́wọ́ ó diwájú ààrẹ Muhammadu Buhari pé tó ọmọ tó tó jòjòló tó tó darapọ̀ mọ́ wa rẹ̀ o ká máa jó ká máa yọ̀ lókù ó lérò lẹ́yìn bámúbámú o èèyàn gidi ní o pẹ̀lú òrùgbà pé òun náà kúkúre nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ náà ní ó jẹ́ pé ó gbòó náà láti darapọ̀ láti díje bí ipò gómìnà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ilé sì ti kún fọ́fọ́ látàrí ọ̀kan òjọ̀kan àwọn ìṣẹ̀dá tí wọ́n ti ń gbáradì fún ìdìbò ọ̀hún láti di gómìnà ní ìpínlẹ̀ Anambra o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó dàbí ẹni pé ó ní tó òkèlè gbígbẹ tí òun jẹ nínú ẹgbẹ́ òṣèlú APGA ó tó gẹ́ òun á fẹ́ máa jẹ tọ̀ìtọ̀ì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kó wọ́n máa jẹ bóga jẹsẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀ wò ó wọ́n kí káàbọ̀ dáadáa inú àwọn aláṣẹ àwọn apàṣẹ wa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nínú wọn ń dùn ìpè àmọ́ ń pọ̀ sí díẹ̀díẹ̀ ẹ̀ wò ọjọ́ ìwé keje ló wà according to kádàrá ìwé ìròyìn Daily Independent tó wà níwájú mi láàárọ̀ tó ní ààrẹ Muhammadu Buhari gan gbẹ́sẹ̀ mi ò lè ti ṣùmọ́lẹ̀ gbẹ́sẹ̀ gẹ́gẹ́ ó lágbára. lójú ìwé kẹrin mo ṣe wà ìyẹn ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní lẹ́gbẹ̀ẹ́ lápò òsínú rẹ̀ ń wà lówà nílùú Àbújá mo tún gbà lọ o ṣáájú ètò ìdìbò ọjọ́ kẹfà oṣù kọkànlá tó máa wáyé ní ìpínlẹ̀ Anambra ìyẹn ètò ìdìbò yan gómìnà ètò jẹ́ ìsìpẹ́tọ̀ yẹgi ọlọ́pàá fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa Usman Alkali bàbá ó mà ti ṣe aṣọ lójú ọ̀rọ̀ pé ẹ̀yà iléeṣẹ́ ọlọ́pàá ó ní gbogbo ètò pátá òun ló ti tó ní pàtàkì jùlọ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ láti lè rí pẹ́sẹ̀ àní gbogbo èròǹgbà ìdúkòkò lájà lè tó jẹ́ pé ó ń wáyé láwọn agbègbè kàbá àkójọ kan ṣe pẹ́sẹ̀ àní àwọn ṣe tọ́sẹ̀ láti rí pé ètò ìdìbò wọn lọ ní ìrọ̀wọ́ rẹ̀ sọ ní níwájú àwọn ọlọ́pàá kọ́ níwájú àwọn agbófinró kọ́ sẹ̀ ó lè torí pé kíni gbogbo ètò pátá òun làwọn ló ti tò níwájú àwọn láti lè rí pẹ́sẹ̀ ètò ìdìbò ọ̀hún ní ìpínlẹ̀ Anambra ó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ gíwọ́ ọlọ́pàá yẹn bàbá ó sọ ìdí mímọ̀ lánàá yìí níbi ìpàdé ọlọ́jọ́ kan tó ti pẹ̀lú àwọn tó jẹ́ lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá yẹn ọlọ́pàá jẹ́ pé wọ́n gbógun ti ìwà ọ̀daràn ìwà jàǹdùkú lọ́lọ́kan òjọ̀kan àwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá àtàwọn tó jẹ́ àwọn ọlọ́pàá akẹgbẹ́ wọn bẹ́ẹ̀ kan náà ni wọ́n jọ ṣe ìpàdé lọ́jọ́ kan yìí nílùú Àbújá lánàá yìí níbẹ̀rẹ̀ sọ di mọ̀ wípé ojúṣe àwọn ni láti rí pé àwọn pèsè ètò ààbò èyí tó dánmọ́rán fáwọn ará ìlú láti rí pèsè ètò ìdìbò ní ìpínlẹ̀ Anambra ó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ nínú ọ̀rọ̀ tó fi léde ó sọ gbogbo àwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ọ̀hún mo sọ nípa Àìkàlì bàbá ó sọ ọ̀nà rẹ̀ níbi tó ti ṣí ìpàdé ọlọ́jọ́ kan ọ̀hún tó ní bá àwọn lọ́gàlọ́gà sọ̀rọ̀ ó ṣe àlàyé ó ní ẹjọ́ tó lọ́wọ́ òun ò fẹ́ kẹ́nikẹ́ni ó fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé kò ṣe akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá lásìkò yìí òun fẹ́ kẹ́ fira yín hàn gẹ́gẹ́ bí ẹni tó dáńtọ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá ìyẹn bákan náà kẹsì dájú pé ẹ̀ta kété láti darapọ̀ mọ́ àwọn olóṣèlú ẹ má pẹ̀lú ọ̀bọ jábùrà ẹ má darapọ̀ mọ́ wọn ẹ dúró láyé tí gẹ́gẹ́ bí tó pèsè ètò ààbò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bákan náà wọ́n aṣọ náà rẹ̀ oríṣẹ́ mọ̀ wípé ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún tá a wáyé lẹ́tọ̀ ìdìbò yan gómìnà ìpínlẹ̀ Anambra máa wáyé pẹ̀lú ròyìn àtàwọn olùkòkòrò tó lọ lọ́lọ́kùn òjọ̀kan ó létí àwọn òdìsí fún ìdí èyí ẹni láti fira ìwọ̀n gẹ́gẹ́ bí ògidì akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá láti rí pẹ́sẹ́ ẹ pèsè ètò ààbò tó dánmọ́rán fáwọn olùgbé àwọn aráàlú àwọn òǹdìbò ní pàtàkì jùlọ ṣáájú ọjọ́ àti lẹ́yìn ètò ìdìbò ní ìpínlẹ̀ Anambra ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó sọ ó ní gbogbo ètò pátápátá gbọ́n tá a nílò gbogbo ẹ̀ pátápátá ló ti wà lẹ́ o ẹ sì má gbàgbé wípé àwọn táwọn ṣetán láti darí láti kó lọ sí ìpínlẹ̀ Anambra láti lọ pèsè ètò ààbò ẹ ti mọ̀ pé ẹ̀ka àwọn òṣìṣẹ́ ọlọ́pàá jẹ́ pé wọ́n gbógun ti wọ jàgídíjàgan tí yẹ pé ọlọ́pàá kò gbèrègbè àwọn làwọn ṣetán láti darí fún ìdí èyí ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ tẹ́jẹ́ lọ́gàlọ́gà kẹ́ ẹ sì jẹ́ kí ẹ̀yin náà kẹ́ múra yín kẹ́ fira yín hàn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ní ìfarajìn láti pèsè ètò ààbò ní ọjọ́ ètò ìdìbò ohun tó bá wáyé ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún yìí ní ìpínlẹ̀ Anambra kí gbogbo wọn ló lè lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹ fẹ́ ròyìn lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹrin ní kẹlẹ́ o ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ló lúgọ sí. tó pẹ̀lẹ́ ilé ẹ̀kan ní bùkátà Ọlọ́run o. bẹ́ẹ̀ máa tẹ̀síwájú mo tún ta kọ́ṣọ́ báyìí ó dojú ìwé kìíní ìwé ìròyìn Daily Independent wà níwájú mi o gbàgbà wálé à ìròyìn ọ̀hún mọ̀ wá kedere bẹ́ẹ̀ bá ti ṣírí ìwé ìròyìn gbà ẹ̀rí bẹ́ẹ̀ ní gbàràgàdà
níbi tí Yorùbá ti jẹ́ kó di mímọ̀ pé bójú bá ti ń ṣe pin báyìí ayọ̀ lójú ni ojú rẹ̀ ń ṣe pin lágbájá àkìwé bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o bàbá ti tó ra ẹni bá gbé báyìí àátó bára ẹni sọ òdodo ọ̀rọ̀ ni sàkátà para báyìí láti tọ́ bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ a kì í jẹ gbèsè ìsọ̀rùn báyìí ká tó mọ̀ ṣe ṣọ́ ẹjẹ́ abára wa sọ tí ń jó tọ̀rọ̀ àwọn olópàṣẹ mọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ ti tò ní lọ́lọ́kùnjọ̀kan àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin aṣojúṣòfin nílùú Àbújá mà ní o tó jẹ́ House of Representatives ní ìjọba wọn ládàá òde wọn kú pàdé àpérò wọn jókòó bí wọ́n ṣe máa ń sì pàdé wọn oníwà ń sọ tiẹ̀ lẹ́yìn ń sọ tiẹ̀ ọkọ̀ òjọ̀kan ọ̀rọ̀ ló ń tẹnu wọn bọ́ tó jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n nípa ọ̀rọ̀ bí torílẹ̀-èdè Nàìjíríà ń lọ wọn ronú jìnlẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò ìṣúná owó ọdún 2022 gbogbo ìrìn àjò tá a ti rìn látẹ̀yìnwá wọn wo gbèsè torílẹ̀-èdè Nàìjíríà ń jẹ wọn wò tí ń bẹ níwájú tá a tó san wọn wò lọ́lọ́kan òjọ̀kan wọn wò wípé ọjọ́ wo la fẹ́ jàjàbọ́ nínú gbèsè ṣá lójoojúmọ́ wọn wòye wípé tó ìdí ayé wa wọ̀rọ̀ kọ̀ fi ṣàdáwò ó wá pè pàdé àpérò wọn bára wa tọ̀rọ̀ wọn kọjú sáwọn aláṣẹ tí tó ń wọlé látàkàtà wọn tí wọ́n sì náwó ọ̀hún kó tó di pé wọ́n ti fàṣẹ sí wọn ní ẹwọ ẹjọ́ àwọn bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ṣé níwọ̀n bá aṣọ tá a bá nílé ẹjẹ́ agbẹ́fẹ́ni tí ó bá wa rán kọ́ máa ń lọ gba àwọn ìgbà mọ́ ó ti tó gẹ́ ọmọ lẹ́fì wọ́n wòye wípé ẹjẹ́ abára wa sùn tọ̀rọ̀ lóòótọ́ àti lòdòdó wípé ṣe é rí owó ọ̀hún tá ìyá tó pọ̀ yìí owó rọ̀gùnrọ̀gùn wọ́n ní pé wọ́n ní ẹ wò ó dáadáa owó tuntun ọ̀tàrà tó dàbí ẹni pé tó ń tà kágbà yìí 6.45 trillion naira yéé tírílíọ̀nù 6 ó lé tóńtóló márùndínláàádọ́ta lé lórí ó ní owó yìí ẹkùn rí ẹ láàrin àwọn bẹ̀yìn ni owó tírílíọ̀nù là ń pè ẹyọkan tírílíọ̀nù lásán gan ó bá odidi ìlú yó abèlè tàṣe 6 rẹ̀ yé ẹ̀rí pé yóò bọ́ gbogbo orílẹ̀-èdè ni lóun kó ṣàánú wa o wọ́n ní pé nǹkan àkọ́kọ́ táwọn kọ́kọ́ fẹ́ kí àwọn aláṣẹ ó ṣe ní pé ẹjọ́ kíní kan bẹ́ we have to be prudent ẹ jẹ́ ká rọra máa ná owó díẹ̀díẹ̀ owó tá a lọ yẹ mọ́jà ná nínú àpà ẹjọ́ ẹjẹ́ ro ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ́jà náwó nínú àpà mọ́ owó tá a ń yá tákan máa ń ná ọ̀pọ̀lọpọ̀ àkànṣiṣẹ́ lẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ ní parí owó aṣòfò ṣùgbé dànù bẹ́ẹ̀ náà a sì máa ronú pé a fẹ́ san gbèsè wọ́n ní gbogbo ibi tó bá tọ́ ni ẹjẹ́ anáwó sí kì í ṣe ibi tí ò ti ní fún wa lẹ́sì tá à ń fẹ́ kì í ṣe ibi tí ò ti ní sèṣore ẹjọ́ àwọn ń bẹ̀ yín ni bẹ́ẹ̀ wọ́n wá tó gbà gbọ̀nràn kan o wọ́n ní ẹjọ́ torí Olódùmarè ibi tá a bá dé iná dáa ẹ má jẹ́ jẹ́ àlọ́ tàka gbowó mọ́ ẹ má jẹ́ àyáwó kan lọ́nà tí ó tọ́ mọ́ ká ṣọ́ra pẹ̀lú gbogbo owó tá a máa ná ní àwọn ìlú ni o àti ní ìpínlẹ̀ ni o ní orílẹ̀-èdè lápapọ̀ bẹ́ẹ̀ gbogbo tí ò bá tọ́ ẹ má jẹ́ a máa rà á ẹ jẹ́ a máa ṣọ́ra ṣe fáwọn owó tá a máa ná lórí àwọn adarí gbogbo ẹ jẹ́ ká rọra máa dá aṣọ wa pẹ̀lú ìwọ̀nba aṣọ tá a bá ní ká má kọjá àyè wa àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n ní o kọ́ wọ́n yín o àwọn tó jẹ́ wípé wọ́n wà nídìí ọ̀rọ̀ ká pawó ká náwó ká yáwó wọ́n ní ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́mìíràn ọ́ ẹ má jẹ́ orúkọ Nàìjíríà ó bàjẹ́ ẹ má jẹ́ kí wọ́n mọ̀ wá sí orílẹ̀-èdè tó ń jẹ gbèsè jù lágbàláyé ẹ má jẹ́ kí wọ́n mọ̀ wá pé àkàn gbowó owó yìí ń wọlé iṣẹ́ náà bẹ́ẹ̀ ni yóò yí padà gbogbo ọ̀nà ló bàjẹ́ tán ọ̀kan òjọ̀kan ìpèníjà tó jẹ́ pé orílẹ̀-èdè fẹ́ra síbẹ̀ náà ìjà ti jàjàbọ́ kí wàá làǹfààní owó tá ń yá tí ò tiẹ̀ sọ̀pọ̀ owó tá ń yá tí ò lápá lára ọ̀rọ̀ ètò ààbò owó tá ń yá tí ò lápá lórí ọ̀rọ̀ ọ̀nà owó tá ń yá tí ò lápá lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná òun àwọn amáyédẹrùn owó tá ń yá tí ò lápá lórí ọ̀rọ̀ gbèsè àwọn aráàlú gan tó àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí o bó bá dẹnu rẹ kọ́ bá ṣàmúlò rẹ̀ ó dòdìdì ni o ojú ìwé kìíní ló mọ̀ wà kọ́dé tó kádàrá ìwé ìròyìn Daily Independent tó wà níwájú ti tèmi láàárọ̀ tó nínú Ọláyẹmí Àkànní bí ìròyìn bá tó ń bẹ́ẹ̀ pé ó yá ká. ó já dókè lọ́hùn tí wọ́n padà ní ìròyìn tẹ̀síwájú. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti kọ́ ní tùgbà 100.9 FM FCC tiwa ní. ojú ìkẹfà àwọn ìwà àyẹ̀ ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ló Port Harcourt mú gbà lọ́wọ́
níbi tí ogunlọ́gọ̀ àwọn obìnrin tó ti jáde fi ẹ̀hónú hàn láti ìjọba ìbílẹ̀ àwọn agbègbè 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọgbà ìgbínẹ̀ Andoni ní ìjọba ìbílẹ̀ ọ̀hún tó wà ní ìpínlẹ̀ Rivers lánàá ni wọ́n ti jáde fi ẹ̀hónú hàn látàrí bí àwọn tó jẹ́ Fúlàní adẹ́ranjẹ bó ṣe yàwó oko wọn pẹ̀lú ba èrè oko wọn jẹ́ lánàá níbi tí wọ́n ti ṣe ìfẹ̀hónú náà ní agbègbè Ìsómìrìn ní bí wọ́n ti dé ojú ọ̀nà yẹn ní ìjọba ìbílẹ̀ Omega láti má jẹ́ kẹ́nikẹ́ni wọlé láti lè jẹ́ kí àwọn tó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún kí wọ́n rí àwọn pólò tọ́lọ̀tọ́sẹ̀ àwọn ṣe ìfẹ̀hónú hàn tako bí àwọn tó jẹ́ Fúlàní dandan bó ṣe wọnú oko àwọn pẹ̀lú ba èrè oko àwọn jọ ní ẹ̀wò ohun táwọn fẹ́ ni pé jọ ẹ̀rí àwọn kì í ṣaṣẹ́ra bàgbó ẹ̀rí fún àwọn Fúlàní dandan dáradára tí wọ́n wọnú ọkọ̀ àwọn pé ẹ jẹ́ kó máa lọ kó fi àgbègbè àwọn sílẹ̀ tó ní pé kíni ènìyàn òun dààmú làásìgbò tí wọ́n kó bá àwọn gbogbo ìgbà ó ní ti sọ àwọn náà fẹ́ kí ìjọba kó máa dá sí ọ̀rọ̀ yìí kó tètè bá àwọn yọjú rẹ̀ tó ní pé kíni ó tó gẹ́ ó ti sọ àwọn ètò wájà àdárí fún àwọn obìnrin ọ̀hún níbi tí wọ́n ti ń ṣèjìwọ́de ìfẹ̀hónúhàn ní agbègbè ọ̀hún mọ̀ sọ nípa abilékọ Eziodu Nkeruka ní ànáòde yìí ó ké gbàjarè ìlera tó jẹ́ pé ó ń kojú àwọn pẹ̀lú bí àwọn oníwàjà àwọn tó jẹ́ pé àwọn darandaran Fúlàní bó ṣe yàwọnú oko àwọn ó sọ ó ní tẹ́ẹ̀bà nígbàgbé ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣèjọba rẹ̀ ó ti sọ́pọ̀ lẹ́ làwọn ọ̀dọ́ àwọn òkọ́ọ̀dọ̀ tó ti gbọ́ sọ pé ọmọ obìnrin náà ọ̀dọ́ ni wọ́n àwọn ò fẹ́ já aláìbíà ṣiṣẹ́ ìdílé táwọn ṣe múṣẹ́ àgbà wọn ní òkùnkùnù wọn máa mẹ́nu bà àwọn ìgbésẹ̀ lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan táwọn ti gbé láti kàn sí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ wọn tó fi mọ́ ẹni tó jẹ́ àjọ DSS tó wà ní agbègbè ọ̀hún tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn àjọ létí ọ̀bẹ̀lẹ́lọ́kọ̀ọ́jọ̀ kan wọ́n ní gbogbo ìgbésẹ̀ tó tọ́ tó yẹ wọn làwọn ti gbé láti lè jẹ́ kí wọ́n bá wọn rí sí ṣùgbọ́n ebi kọ̀ náà ni ọ̀rọ̀ yìí ìdílé o táwọn ṣe ṣèwọ́de ìfẹ̀hónúhàn lò ní wọ́rọ́wọ́ láti jẹ́ kí ìjọ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún kó lọ bá wọn bá ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers yẹn Sọmọ Wike pé ẹ wo bàbá ẹ wọ́n dákun wá gbà wọ́n o tó wá jẹ́ lóòótọ́ ẹ ti ṣe ìwé àbádòfin ẹ ti sọ́dọ̀fin yẹn lórí ìdẹ́nàjẹ̀ tàbàgbẹ́ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ láti lè dóòlà ẹ̀mí àwọn láti lè gbà wọ́n là tó ní pé kí ni ìrì oko àwọn iṣu ẹ̀gẹ́ àwọn kan míì táwọn awébẹ̀ kan bẹ́ẹ̀ táwọn gbé gbogbo ẹ̀ pátá òun làwọn Fúlàní dandan kó àwọn ẹran wọnú ẹ̀ lọ́bẹ̀ sí nípa gbogbo ẹ̀ jẹ́ táwọn sì ń wo bá wọn kò wà tán síbẹ̀ o wọ́n ní wọ́n ń tàbùkù àwọn kan kódà àwọn obìnrin akẹgbẹ́ àwọn wọ́n tó tún bá àwọn sùn tipátipá wọ́n ní àwọn tẹ̀sí ní olórí láàrin lólùfẹ́ ìwà báyìí ó ń ṣẹlẹ̀ ìdí táwọn ṣe kébàjá rẹ̀ ẹjọ́ ẹ dákun ẹ má gbà wọn kúrò lọ́wọ́ àwọn Fúlàní darandaran tí wọ́n ń dààmú àwọn ó ní ẹ̀wọ̀n rántí o tẹ́ ẹ bá sọ pé ẹ jẹ gàrí ẹ jẹ ẹ̀gẹ́ ṣẹbẹ́ níyà ṣẹbẹ́ lẹ́bí ṣẹbẹ́ lára tó yẹ pé wọ́n ń jẹ ẹ̀gọ́ ń jẹ àwọn eré oko yìí tẹ́ bá rògbò kókò yìí ó lè ṣe é ṣe kókò tó máa kọ̀ yìí ìdí rẹ̀ táwọn tètè kébàjá rẹ̀ táwọn ṣe ìfẹ̀hónú lónìí wọ́rọ́ ẹ wọ́n ti tó gẹ́ o ẹ jọ́ tó lọ ẹ dákun ẹ gbà wọn kó lọ́wọ́ àwọn Fúlàní darandaran ìwé òfin tẹ̀ sọ ìwé àbádòfin tẹ̀ tó jẹ́ pẹ̀lú ìdẹ́rẹ́jẹ tá a bá gbà wọ́n ṣàtẹnumọ́ rẹ̀ tẹ́ bá rí pé lóòótọ́ ẹ ti ṣe àbádòfin ẹni bọ́ọ̀lù kí wọ́n lé dé tẹ̀ ṣe múlò rẹ̀ ẹ ń rò pé kó kàn yá bí ẹ má gbàgbé wípé iṣẹ́ èyí táwọn ṣe àwọn ṣe láti lè rí pẹ́sẹ̀ àwọn fi lè bójútó pẹ̀lú gbọ́ bùkátà pẹ̀lú láti rí pẹ́sẹ̀ àwọn jẹ́ aláìmáṣiṣẹ́ ní o kó tó ní pé ẹ forúkọ àwọn léde pé sẹ́pẹ́ ọ̀lẹ́ làwọn obìnrin àwọn làwọn ṣe ń ṣiṣẹ́ o ẹ má tún wọ́n jẹ́ káwọn Fúlàní darandaran kó tún máa wá ba èrè oko àwọn jẹ táwọn gbé fún ìdí èyí gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Sọmọ Wike ẹ dákun gbà wá lọ́wọ́ àwọn Fúlàní darandaran tí wọ́n ba èrè oko àwọn jẹ ẹ wo ìròyìn pọ̀ òfẹ́ òkè lójú bẹ̀rẹ̀ tẹ̀ mọ̀ ọ̀rọ̀ táwọn obìnrin bá ti sọ yé tọ́wọ́ sọ náà tó rí lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin ó wà nílẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe má ka ni o ojú ìwé kẹfà ló wà wà o ìyẹn ìwé ìròyìn Vanguard tó jáde lówùrọ̀ ọ̀tọ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ ni mo mẹ́nu bà ń bẹ́ẹ̀ ibẹ̀ lẹ́tì máa bá lówùrọ̀ ọ̀tọ̀ ni. káàtà Ọlọ́run àṣẹwà ọ̀rọ̀ ẹnìkan mọ̀ nírọ̀ o ohun tó bá jọ ní jẹ́ fún ìwé ìfẹ́ ìpàdé kó sì lílé ó jọ mí alábàáhùn. nínú ìwé kẹta ìwé ìròyìn Daily Independent tó wà níwájú mi ni mo ti mú ròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú o látàrí ìròyìn tó kà tó parọ́ lápá ibi tó ti kà ó yóò jẹ́ mọ̀ pé ìpínlẹ̀ Delta lè mímọ̀ ńlọ agbègbè kan ní ìpínlẹ̀ Delta tó jẹ́ wípé agbègbè tó tiẹ̀ pọ̀ dáadáa ni gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ń láàárọ̀ yìí ibẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé inú fo àyàfo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé tọkùnrin tọbìnrin ni wọ́n wà ńbẹ̀ báyìí o kí ló ń tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn darandaran Fúlàní darandaran nìgan náà ni o wọ́n kọ́ gàdàgbà ní ẹ̀rù bà wọ́n forúkọ wọn léde níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ pẹ̀lú ìgboyà ni wọ́n fi ń ṣiṣẹ́ láàbí ọ̀hún lásìkò yìí o wọ́n ń sọ̀rọ̀ nípa òjíṣẹ́ Olódùmarè kan tá a pe orúkọ rẹ̀ ní Pastor Monday Estakoeze tí ó jẹ́ wípé wọ́n ní ṣiṣẹ́ àgbẹ̀ dáadáa ó sáré
tó pọ̀ jántìrẹrẹ ló fi gbin ẹ̀gẹ́ gbàgbúdá pákí ó gbin lọ bàbá ìtura wọ́n ní ṣàdédé ni àwọn darandaran fúlàní yìí ni wọ́n ya oko rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ màálù tó pọ̀ wọ́n jẹ èrè oko lọ wọ́n jẹ́ yànmọ́yànmọ́ wọ́n ba pákí jẹ́ wọ́n wá pákí bó ṣe wù wọ́n ṣe ṣìbáṣìbo ní ètò jẹ́ pé ẹni ẹlẹ́ni ti gba àwọn alágbàṣe tán ti náwó lé lórí fún ọ̀pọ̀lọpọ̀ oṣù láti sọ pé kí àwọn lè kó èrè rẹ̀ wọ́n sì àwọn fúlàní sì da ẹran wọbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wọ́n sì jẹ́ wọ́n run gbogbo rẹ̀ tútú débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀dá tó débẹ̀ ló ń káwọ́ mẹ́rin pé ajé o tó jẹ́ pé ẹ̀rù sì bẹ̀rẹ̀ sí ń ba àwọn ènìyàn pé ǹjẹ́ àwọn ibi ìbò yóò tún wá dé báyìí ládùúgbò gbogbo ìgbésẹ̀ tí wọ́n ti gbé pé kí wọ́n lọ wọ́n gbòòrò láti fi dẹ́rù bà wọ́n kí wọ́n ti ẹ̀fìlú fagbègbè lẹ̀ síbẹ̀ àwọn èèyàn yìí mọ̀kàn wọn ò ṣe torí pé wọ́n lágbára ṣáá lókè ni wọ́n fi ń kúrú wà yìí ni àbí kí ló dé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá débẹ̀ wọ́n káwọn mọ́rí wọ́n ṣe káwọn mọ́rí tán fẹsẹ̀ jẹlẹ̀ náà lómi ń jáde lójú wọn yẹn bẹ̀rẹ̀ sí sunkún bíi tótó wípé Elédùà kò sì ṣàánú wa on time dákun mọ́ sí jó pẹ́ kó tó gbà wá lọ́wọ́ làásìgbò yìí sẹ́ bóun ni wọ́n ṣe ń darí ìlú yìí sẹ́ àwọn wo ni ń pàṣẹ gan kí ló dé tí wọ́n ṣe ń ṣe báyìí fún wa náà ṣàfẹ́ sọ pé ò sáṣẹ lẹ́nu àwọn ọba ni ṣàfẹ́ sọ pé ò sáṣẹ lẹ́nu àwọn olórí wa tí wọ́n fi ẹ̀lì bá apaná ogun paná ọ̀tẹ̀ iṣẹ́ kí wọ́n sọ fún àwọn gbòòrò fúlàní kí wọ́n fi kú lẹ̀ àní kí wọ́n ti ẹ̀ tún síwájú kí wọ́n yé dayé láàmú mi lògbòlògbò mọ́ nítorí bí wọ́n ṣe ń pa ọmọdé lẹ́kún tí wọ́n ń pàgbà lẹ́kún yìí ó ti pọ̀ tó kí ló dé gan-an tẹ́ fi da gbogbo èèyàn sínú ìnira ẹran tí yín tẹ̀ ń tà ẹ sì ta o ẹ nà ẹ gbowó rẹ̀ ẹ sì fẹ́ jèrè ṣùgbọ́n àwọn tó wá jẹ kó tún jèrè tẹ̀ tí wọ́n fẹ́ kí wọ́n fèrè jẹ̀kọ́ ìwà ńkọ́ kí ó dé náà tàbí síra wa báyìí lórílẹ̀‐èdè yìí ṣé àwọn olórí ògbọ́n tó ń ṣẹlẹ̀ yìí ni ṣá tí ò yẹ kí wọ́n dìde ṣá àbí ṣé kí wọ́n ṣe máa wo ìlú náà rèé gẹ́gẹ́ bí ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ ní agbègbè delta nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó gbomi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé oko olóko lẹ tó bàjẹ́ báyìí ìlàkàkà àwọn ènìyàn tí wọ́n sọ pé àsìkò tó ó kù dẹ̀dẹ̀ káwọn ó kórè káwọn ó sì máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé àwọn ò ṣe àṣedànù ẹ má gbàgbé pé wọn ó sanwó ọ̀yà fún àwọn tó ṣiṣẹ́ o àwọn alágbàṣe ti bá wọn ṣiṣẹ́ nínú oko ẹ má gbàgbé ìlàkàkà owó tí wọ́n fi gbin ragbákúdá owó tí wọ́n fi gbin gbogbo ìgbọ̀njú wọn tọ̀sán tàjì nínú òjò nínú ẹ̀rùn tí ó jẹ́ apapatúpa òjò tí pa wọ́n lágbègbè bẹ̀rẹ̀ oòrùn náà tó bá tún jáde ńkọ́ ẹ wo gbogbo ìlàkàkà àwọn èèyàn wọ̀nyí kẹ́ wá sọ gbogbo ẹ̀ sáré ilẹ̀ tó pọ̀ ya ètò dáadáa kẹ́ wá sọ ní òtún bá tẹ́ kò dáa o kò dáa o kò dáa o ohun kan tó wá jẹ́ kó tún gbomi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní madam Esther Mrs Esther yìí o tó jẹ́ ìyàwó olùṣọ́àgùntàn tó ní ọ̀pọ̀lọpọ̀ oko tó bàjẹ́ jù wọ́n ní bó ṣe dé bàbá yóò dákú lọ ní gbọ́nrangandán lára rẹ̀ ò bá dá ó di ilé ìwòsàn gìràgìrà tí wọ́n sọ pé wọ́n ń ṣètọ́jú rẹ̀ lọ́wọ́ Elédùà ní kó yá dóòlà ẹ̀mí rẹ̀ nítorí pé wọn ò tiẹ̀ mọ kò tó wà gan nítorí àràjẹ ló tà á wípé ìdààmú ọkọ òun ìgbìyànjú àtàwọn ọmọ làkàkà àwọn alágbàṣe ń kọ́ gbogbo ẹ̀ ẹran lásán màálù lásán Fúlàní ẹ sì ṣe báyìí tán kí ẹ ṣẹ́yìn fún kódà bẹ̀rù Ọlọ́run ẹ o ojú ìwé kẹta ló wà o ìwé ìròyìn Daily Independent tó jáde láàárọ̀ ti tòní ọba tó jẹ́ ti ìlú tòrò olóko tó jẹ́ tìlú dáná títí láéláé àmọ̀ràn ti rẹ o àwọn kan lọ́wọ́ àpò nígbà tí odidi mọ́tò tí ó jẹ́ pé 40 naira ni wọ́n ń tà àdúgbò aláìní àkànní. ọtí ní tìlú bá ti ń dàgbà tá tí múlẹ̀ ti rọra ìdàgbàsókè ń bá wa díẹ̀ náà. ìdàgbàsókè àtúpọ̀ sí i. láwọn olójúwé kẹfà àtàfíkà díẹ̀ lẹ̀ lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Èkó mi gbà lọ́wọ́ níbi tí ọ̀gbẹ́ni kan ẹni ọdún 38 yẹn tí wọ́n ti tarí rẹ̀ sí orúkọ yẹn ni David Adéyẹmí tí wọ́n tarí rẹ̀ sí ọgbà àtúnṣe yẹn kó lọ lo oṣù 6 péré látàrí pé kíni sẹ́ẹ̀ ó tàbùkù ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ìyẹn ilé ìjọba ní ìpínlẹ̀ Èkó adájọ́ ọ̀hún ìyẹn ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Èkó tó tòkó ní Tinubu ládòde yìí ló ti ṣe ìdájọ́ ọ̀hún látẹni tó orúkọ rẹ̀ wọ́n dèmọ̀ sọ nípa arábìnrin tí Ìdòwú òun ló sọ di mímọ̀ pé wo lóòótọ́ pẹ̀lú gbọ́nbọ́n ṣe ṣe wádìí pẹ̀lú àwọn ẹjọ́ tó gbé kawájú rẹ̀ lóòótọ́ ló jẹ̀bi ẹ̀sùn yìí bó tilẹ̀ jẹ́ wípé ó bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ̀bẹ̀ pé ẹ wo olúwa mi jẹ̀bi ẹ̀sùn ẹni pẹ̀lú tó fojú wòde táwọn wò yìí ó ní ohun àkọ́kọ́ tó ṣe ó fún ọ pé ó jẹ̀bi ó ní wípé ó sì ẹ̀ kọ́kọ́ wípé ó sọ wípé ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún níwájú àwọn oṣù 3 péré ló máa lò nínú ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n wípé ó tún wá na ẹni tó jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ìyẹn iléeṣẹ́ iná ìjọba ó ní oṣù 3 míì ló tún máa lò ó jẹ́ oṣù 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó máa lọ lò nínú ọgbà ẹ̀wọ̀n látàrí pé ó ṣẹ̀ sí àwọn òfin wọ̀nyí nínú ọ̀tí ẹni tí
nínú ọ̀tọ̀ fi léde lówùúrọ̀ tòní ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹni tí wọ́n dá ẹ̀wọ̀n oṣù mẹ́fà ọ̀hún fún mo sọ nípa Simon Njoku ní olúwa mi ẹ̀ẹ́dẹ̀wọ̀ òfin èyí ó ti le jù ó ní ẹ̀sẹ̀ wàá fi àyè sílẹ̀ wípé bí owó ìtanràn rẹ̀ kó sì ẹ̀sán tàbí kí láti yànda rẹ̀ kó fi ní ẹ̀sẹ̀ fi àǹfààní ọ̀hún sílẹ̀ kó bá dá kẹ́ẹ̀dẹ̀wọ̀ òfin ẹ̀yẹn ìdájọ́ ọ̀hún ti ẹ̀ṣẹ̀ fún oníbàárà òun ẹni tó mú ẹjọ́ rẹ̀ wá síwájú ilé ẹjọ́ tó jẹ́ ìǹsìpẹ́kítọ̀ ọlọ́pàá mo sọ nípa Friday mamẹ ó sọ náà rẹ ó ní ẹni tó jẹ́ pé afẹ̀sùnkàn jẹ́ pé wùwà tí ó tọ́ yìí ìyẹn tó jẹ́ pé ó nu àwọn òṣìṣẹ́ panápaná nígbà tó wà ní òṣìṣẹ́ ìyẹn iléeṣẹ́ iná ìjọba nígbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ó ní ayálégbé ni o ní ilé tó gbà tó yẹ pé tó jẹ́ ayálégbé rẹ̀ nígbà táwọn wà lẹ́ àwọn òṣìṣẹ́ oníná tó wà lẹ́nu iṣẹ́ wọn ló bọ́ síbẹ̀ ó tàbùkù wọn ní kò wá sí ẹnìkan ó ná ná wọ́n ìgbàjúgbà bíi kẹ́rìkẹ́rì bábòde òun ló fi ṣe fún àwọn òṣìṣẹ́ òun ó ní olúwa mi ó ní ẹ wo lóòótọ́ ló ṣẹ̀ sí ẹ̀ṣẹ̀ yìí o ìyẹn ní ilé tó yẹ pé ó jẹ́ ayálégbé sí ní ìpínlẹ̀ Èkó fún díẹ̀ yìí ẹni tó wá jẹ́ adájọ́ ọ̀hún Àyẹ̀tí Ìdòwú arábìnrin ọ̀hún nílẹ̀ ẹjọ́ mátísírèètì tó kalẹ̀ ní Tinubu ní ìpínlẹ̀ Èkó ló sọ ní wọn pé wo fún gbogbo àwọn ẹjọ́ tó wà wájú rẹ̀ yìí ìkíní kó ṣẹ̀ sófin ó tún yẹ pé ó tako àlàáfíà aráàlú àtàwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún lọ lóṣù mẹ́ta ìkejì tó lóyún náà wọn lọ fi oṣù mẹ́ta kan ó jẹ́ oṣù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ fi sinmi bẹ́ẹ̀ ni ó yẹn nínú ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Èkó ẹ wo ìròyìn òní jù báyìí lọ fún tòwúrọ̀ tàbí òní. tó adúgbò lọ́wọ́ ọlọ́run bá ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ àpátápátá. a ṣe Èdùmàrè àjọṣepọ̀ wò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́. the senior labourer himself bá láṣẹ Èdùmàrè láṣẹ Èdùmàrè láṣẹ Èdùmàrè àmín 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 láì gbàgbé ọlọ́wọ́ bọ́tìnì wa náà Peter Bámidélé bámi bẹ́ẹ̀ni bákan náà ẹ̀zọ́ gbọ́ àsórí afẹ́fẹ́ sọ́dí Akíngbọ́lú àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀dẹ̀ má gbàgbé ọjọ́ kẹfà ẹ̀tí wọn bá ti ń fọ́n rere oṣù kọkànlá ẹjọ́ àròyìn èèyàn láṣọ èèyàn àmàrètí ẹjọ́ àbókí olóògbé ẹ̀ṣẹ́ òkú màmá ẹ̀ṣẹ́ bákan náà ọjọ́ kẹtàlá ó dín oṣù kan lé ní bẹ́ẹ̀ ni lágbọ̀dọ̀ lọ gbogbo iná làwọn máa retí kó tó ti pé mọ̀lẹ́jà sáré ṣe happy birthday sí Princess Abibat Ọlámídé Ayọ̀lá ìyàwó Majid Sunday aka Tabaku ọmọ kìíní ni mo bàbá Òṣogbo ọmọ bàbá Òṣogbo ẹni lọ́jọ́ ìbí wọn lágbọ̀dọ̀ lọ́hùn àṣepọ̀pọ̀ ọdún láṣẹ Èdùmàrè nígbà ọdún kan títí táàtù wà lórí òfin àtìpàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ̀ bó.